jẹ́jẹ́ láyé mo wá dé tòní mo fẹ́ dénú ilé ọmọ ọlọ́fà mọ́jọ ọlá lọ mí mo fẹ́ bá yín dénú ilé bàbá tó bí yín lọ́mọ ìyẹ̀rú ọ̀kìn ni yín ọmọ ọlọ́fà mọ́jọ ọlá lọ mí abíṣújó kọ ìjàkadì lóru ọ̀fà ìjàkan tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ ọjọ́ sí ọlá lọ mí ojú ta ló ṣe ó ṣojú ebè làálàá ó ṣojú poro nínú oko ìbá ṣojú olóko ìbá làwọn ọmọ làáre ọmọ bùúre ọ̀kan ò gbọ́dọ̀ jù kàn bọ́kan bá jù kàn nílé ọlọ́fà mọ́jọ ogun ló ń dá nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ odò mẹ́ta tí ń bẹ nílé ọlọ́fà mọ́jọ ọ̀kan ní kẹ́pẹ̀rẹ̀ ńlá kẹ́fìbò òun kóun ó dòkun èkejì ní kẹ́pàgbò bọ̀lọ̀jọ̀ kóun ó dọ̀sà ẹ̀kẹta ní kẹ́pàkùkọ gàgàrà kẹ́fìbò òun kóun ó dodo gbàágbá ọba ní ọ̀kọ̀ọ̀kan fàtítàgbòórà ọ̀dọ̀ọ̀dọ̀ yín ti tẹ̀rín ńlá pa èyí ẹ̀ pẹ̀rín ńlá fún òlé dòkun èyí ẹ̀ pàgbò bọ̀lọ̀jọ̀ fún òlé dọ̀sà àmọ́ èyí ẹ̀ pàkùkọ gàgàrà fún ṣe bóun ló ọ̀gbàgbà omi ńlá tí ń ṣubú láró òun ló dagún lódò lọ́fà ó domi tí gbogbo ọmọ ọlálọ́mí ń bù mu òun lọ pàkàpìkì mọ́kúnlẹ̀ wo rẹ̀ lẹ́jọ́ mọ́ ìjàpẹ̀kì abẹ́ òwú ẹni bá tọ́lọ́fà níjà onítọ̀hún á dára rẹ̀ lẹ́bi ọ̀fà òmọ̀ká ẹrú ẹ̀ ló mọ̀ ọ́n ká ọlálọ́mí abíṣújára gba lóko gúnugún ni mo rí mo dáṣà kẹrírí àkàlà ni mo rí tí mo dáṣà kẹ̀m̀bẹ̀kùn ọmọ ọlálọ́mí ni mo rí mo dáṣà lámì ńlá pa ìyẹ̀rú ọ̀kìn ni mo rí mo dáṣà lámì ńlá bẹ mi ò pé ẹ má lámì o ṣùgbọ́n ẹ má jáde ó jinlẹ̀ lápá mi kúkú ndùkú abẹ́wé gẹ̀rúrú ní tànàmọ́ ànàmọ́ ló ń jẹ wọn nílé ọlá lọ́mí ẹni tí ó ní í jẹyàn ànàmọ́ ajẹ́pọ̀ nítọ̀hún ò ní í dọ́fà ní ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ẹ̀yin ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlá lọ́mí mo ti bá yín dénú ilé bàbá tó bí yín lọ́mọ tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń korílẹ̀ bàbá ẹ̀yin Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́ làwa ni bàbá tó bí mi lọ́mọ.